ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé bó bá ṣẹlẹ̀ sí ọ fi kọ́gbọ́n àríkọ́gbọ́n bí a ṣe ń lọ bí a ṣe ń bọ̀ nínú ayé jẹ́ ọlọ́gbọ́n jẹ́ amòye àríkọ́gbọ́n bó bá ṣẹlẹ̀ sí ọ fi kọ́gbọ́n àríkọ́gbọ́n bí a ṣe ń lọ bí a ṣe ń bọ̀ nínú ayé jẹ́ ọlọ́gbọ́n jẹ́ amòye àríkọ́gbọ́n kọ́gbọ́n nínú ọ̀rọ̀ sísọ kọ́gbọ́n nínú àṣìṣe rẹ kọ́gbọ́n nínú ohun gbogbo tó ṣẹlẹ̀ sí ọ àríkọ́gbọ́n. má bínú pé mo ti rán ọmọ sí ẹ ìṣẹ́jú ìṣẹ́jú ẹ ló pọ̀ jù. àwọn àbá ńlẹ̀ Yorùbá wọn ni tó bá wọn ni ló ń pọ̀ ní ọ̀la ẹnu. mo rí ẹ̀sìn lára ẹ̀ mo jẹ̀ rí àpọ́nlé Ọlọ́run àti àlọ́ Muhammad mo jẹ̀ tó rí ẹ̀kọ́ lára ẹ̀ ó wá jẹ́ tó wù mí láti fi ṣaya torí Ọlọ́run náà sọ ó ní tá máa fẹ́ yà ó ní ká wo obìnrin tó wà tó rẹwà mo sì rí ogbó tí mo fẹ́ lára obìnrin wà tí mo fẹ́ lára obìnrin gbòòrò lára ẹ̀. Àfà Saheed náà iye pé inú òun mi lọ́mọkùnrin ṣé nípa tiwa ni àbí tẹ̀sí ni ká wí ni Allahu àbí Akbar. tì ṣe sí ni Allahu Akbar. ẹ̀yin náà dára lọ́mọkùnrin Allahu Akbar. ẹ̀ẹ́dẹ̀ẹ́dún fi yangùn àmọ́ ṣe é fún mi nígbà díẹ̀ kí nǹkan fi rò ó. tó ní ìrònú ni wẹ́ ọ̀hún tó bá sọ bẹ́ẹ̀ àwọn Yorùbá wọn ní inú ògbà ní ààyè ògbà kí ẹ̀rù ṣe Ọlọ́run ó fi ní ẹgbẹ́ kò fi ẹ̀dẹ́ máa yàtọ̀ ẹ̀ má ṣe lọ́wọ́ fún mi. ọ̀rẹ́ mi sórí ọ̀rọ̀ tó wá fi lọ̀ mí lóòótọ́ bùrà Saheed dá o èmi ò ní kó o fẹ́ wọn èmi ò dẹ̀ ní kó o mọ̀ fẹ́ wọn mo ò fẹ́ kó o ṣe ẹsẹ̀ gbé o tó ti yé o mọ̀ wípé inú ò ṣe é sí wò tá a bá wò pé bóyá wọ́n lẹ́sìn àdénú wọn o mi ò dẹ̀ fẹ́ kó o ṣe ẹsẹ̀ gbé o ọ̀rẹ́ mi farabalẹ̀ dáadáa kó wò wá wọn torí ọjọ́ ọ̀la o. Rukayat mo rò dáadáa ìgbà tí mo rò tí mi rò mo ní jẹ́ n fi tó ẹ létí since tí mo dẹ̀ fi tó ẹ létí o ní ò ní pé kí n fẹ́ wọn o sọ pé kí n má fẹ́ wọn pé gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi wẹ́ ọdún náà Àfà Saheed mo nífẹ̀ẹ́ wọn gidi torí mo tiẹ̀ láì kárátà wọn ìwà wọn láìkẹ́ ọ̀rẹ́ mi jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ wàhálà Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ọlọ́run náà ló ń kọ́ ẹ̀dá o kò sí nǹkan kan tó lè kọ́ ẹ̀dá ní ayé bí òun ṣe Ọlọ́run ọba Elédùmarè nǹkan ló lè kọ́ wa ló lè tọ́ wa sọ́nà mi ò fẹ́ kó o ṣe ẹsẹ̀ gbé that's why tí mo lè sọ bẹ́ẹ̀. ó ṣọ̀rẹ́ mi fún wa. àríkọ́gbọ́n lóhun gbogbo tó ń ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé bó bá ṣẹlẹ̀ àbúrò sí àwa nìyẹn ò káàsán. lẹ́yìn náà mo ń dọ̀. ṣé kò sí. lọ́rọ̀ ọmọ yín náà ní istijaba ẹ láti jọ ilé yín ló wà láti jọ ìwọ dàgbà sílé kò lọ sílé ọkọ kí ló dé àǹtí mi ọ̀rọ̀ tí mo ń gbọ́ pa ẹ̀ ń ta kò dáa rárá tí mo ṣe ní kí wá bá yín. àbúrò mi ò mà ṣe é istijaba mi ì lè fi tipátipá mu lọ ilé ọkọ ojoojúmọ́ ni mò ń bá sọ̀rọ̀ tó ń sọ yìí ó ní ọkọ tó lẹ́sìn lòun fẹ́ fúnra ra òun owó fọ́kọ́ tó máa fòun ṣe ẹ̀sìn. nǹkan tó ṣẹlẹ̀ gógó nìyẹn. ìjà kó fara balẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n jáde má ní kí n yà lọ́dọ̀ yín wá kí n máa gbọ́ ọ̀rọ̀ ó ṣe àbúrò mi ó ṣe mo dúpẹ́ torí ẹ̀ ló fi wá. bí a ṣe ń lọ bí a ṣe ń bọ̀ nínú ayé.
Àfà Saheed. náà Lórí ọ̀rọ̀ àsọtì wa a ti gbọ́ bẹ́ẹ̀ sì ni sì ti gbọ́. Allahu Akbar kabir. Àmì tí n bá ṣe ẹ̀ gbọ́ òní ń pa ọ̀rọ̀ wa ó ti gbọ́ ó ti gbà. Ojú ọmọ tó wù mí nà tí tó bá wù mí ni máa ń béèrè fún mi ò ń gbà tó bá fagídí fún wàhálà. Kí n ṣe pé mi nífẹ̀ẹ́ wọn láti ilẹ̀ tí mo ti rìn. Ó kò rọrùn fún obìnrin láti dẹnu fẹ́ kọ ọkùnrin. Òyìnbó alhamdulillah pé gbogbo ẹ̀ náà wà padà rí bí mo ṣe fẹ́. Ọmọ ẹ̀ka ṣe mistake. Àwọn Yorùbá ní tírà ọ wọ́n nínú ògbà láàyè ògbà kò gẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ìyàwó Khadija ó fún ara ẹ̀ ló dẹnu kọ ànábì ó wá fi gbogbo nǹkan tó ní ó fi sí sàkání ànábì ó ti bù ànábì Muhammad sallallahu alaihi wasallam pé kì í ṣe tó lè jàǹbá èèyàn kì í ṣe ọkùnrin burúkú kì í ṣe ọkùnrin fìtínà kì í ṣe ọkùnrin àdánù bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin òde ìsìn oye obìnrin náà lè bó ti wà ní kìló wà ń gbàǹjà gẹ́gẹ́ bíi tí a Yorùbá obìnrin náà lè dẹnu kọ ọkùnrin àwọn akọwò ṣẹlẹsìn ní ṣé kìí ṣẹlẹsìn ṣé ń tó mọ Ọlọ́run tó ń ṣe tó yàtọ̀ sọ́lọ́run tẹsíwá ti yàtọ̀ sí Islam ẹ̀sìn ni kí ló má jẹ àṣẹsìn. Tí Yorùbá mo tẹ̀lé mi ìtẹ̀lé ọ̀rọ̀ náà Kùránì. alùpùpù ló ná ọrùn. láti ṣáìdá ọ̀rọ̀ báwo kò yẹ kó má báyìí. ó jẹ́ àmì náà lẹ́nu pé mo kàn déédéé rí ẹ̀. ṣé ló máa ń sọ pé nǹkan tuntun máa ń ṣẹlẹ̀ wọ́ndà máa ń ṣẹlẹ̀ bó tó ń yóò gbà jẹ́ ń sọ fún ẹ wonder shall not end. Believe. Okay. Mo ikú ẹ láàárọ̀ tí mo jáde nígbà máa wọlé padà ó mọ yìí sọ fún mi ní pé kí sì jábà àti wá mi wálé mo ní sì jábà ẹ̀ wò ó ní sì jábà kan náà ni next time mo sáré mú fóònù hello ṣíṣọ mi fẹ́ ṣe o lẹ́yìn àwọn wa lọ tó fi mu wá mi wálé àwọn ọmọ bá ti ń patronize káàkiri dáa owó mọ́ gba tábíjọ́ lé mo ìwà bá lọ́dọ̀ rẹ̀ tó ní báyìí ó kí mi ọmọ tó gbẹ̀kọ́ tó nẹ́sìn ní láti lẹ̀ báwo ni kẹ́kọ̀ọ́ ó ní wọ́n ti wá mi wálé iṣẹ́ náà mo gbọ́ òun fi ń wá ẹ̀ àwọn Yorùbá ní òun pé ní ló ń ṣọlá ó ní tí mo sọ fún òun ti gbọ́ òun ti gbà mo ní má bínú tí by mistake ó ní ọ̀rọ̀ wa ti yanjú. jóná omi ń pe ìsìjábà gangan fún ara ẹ̀ owó ẹ̀ wálé ó ti wá sọ fún ẹ pé òun ti gbọ́ òun dẹ̀ ti gbà. wàláì trust believe me kí n parọ́ náà wọ́n bá yẹn máa ń lé ọ̀rọ̀ lẹ̀. ọmọ Saheed má dẹ̀ parọ́ fún má dẹ̀ fún ẹ lófo ọmọ yẹn ó ti nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ ni o bó táwọn obìnrin máa ṣiṣẹ́ obìnrin ọmọ pé síbẹ̀ ni pé bí àwọn ò nífẹ̀ẹ́ ọkùnrin kan àbí kíní kan wáìdí ẹ pé nínú ọkàn wọn wọ́n nífẹ̀ẹ́ ọkùnrin yẹn bọ̀tọ̀ lá ń pé àwọn obìnrin mentality àwọn obìnrin pé ẹ kó jẹ́ pé èmi ni máa kọ́ mi ìfẹ́ sí kò yẹ ọ̀rọ̀ tí mò ń sọ. ó yẹ mi náà lẹ́nu. so àwọn ọkọ tó máa ń ṣe nìyẹn o tó mọ gbogbo modern days láwa. wá sí ànábì àti ìtọ́jú àdúgbò pé òun báyìí ni o. òun gangan ni gbogbo tí o fún nìyẹn sí òun náà máa understand wípé kò ṣe pé ọkùnrin nìkan ló ní láti máa propose. mo wá pé mo yẹ kó ní ọdún ẹ yẹn táwọn fẹ́ sọ fún ìgbà sáyé tó fún etí tó gbà lọ ẹ kó gbọ́. àbí náà tó o sì fi síwájú sí. torí wo inú ìlú ìfẹ́ ẹ̀kọ́ nípa ọmọ ẹ̀kẹ́ tí gbọ́ ti gbà. Kọ́gbọ́n nínú ọ̀rọ̀ sísọ. Kọ́gbọ́n nínú àṣìṣe rẹ̀. Kọ́gbọ́n nínú ohun gbogbo tó ṣẹlẹ̀ sí ọ. Kí ló dé kí n wálé kí ló dé kò jókòó sí kò ní nǹkan tó ń ṣe nínú fámìlì kí n wá sílé kí ló dé sìstá mi. ó ní mi ò kí ń wálé ṣé mi ò kí ń fowó ránṣẹ́ ni. sìstá mi owó kí ló dé máa wá sí fámìlì ẹ máa wá sílé náà. ok ìgbà tí sàrà bá ṣe mi kí n má wọ mọ́tò kí n má gun ọ̀kadà kí n má lọ sábúlé ṣó fẹ́ wá kí n kú ni ṣó ti ń wá kú mi sí i. sàrà ṣe kí ló dé àǹtí ẹ máa wálé náà. adéyẹlẹ kù sára. Àwọn àbúrò mi ń kọ́ jáde yín náà kọ́ báwo business. ìjọ ọkọ ẹ náà kọ Àlàáfíà mo ṣé kò sí ìkọ̀kọ̀ èmi ló rí kojú ẹ̀ dán. wo àti ẹ̀dúpẹ́ ló fọwọ́ Ọlọ́run ọba bí Ọlọ́run ọba ṣe ṣe ti ọ̀rẹ́ ẹ̀ ní rọrùn bẹ́ẹ̀ ló ṣe máa ṣe ti tiẹ̀ náà pẹ̀lú ògùn Ọlọ́run àmọ́ o ìwà lèèyàn fi ń gbélé ọkọ o pẹ̀lú sùúrù
obìnrin tó bá níwà ó máa gbélé ọkọ tó dẹ̀ ní sùúrù wò mí sìn láìgbà tí mo ti wà nílé bàbá ọ̀rẹ́ ẹ̀ mi ì ní wàhálà rí mo ní ìwà ni mo dẹ̀ ní sùúrù pẹ̀lú ẹ̀ òun náà ni mo wá kẹ́yìn méjèèjì lọ ní o. mọ́mì dábàá lọ níwà tààtù ní sùúrù tá a la fẹ́ fi tiwájú. àbí o. mọ́mì ẹ̀wọ̀ kí lè nílé. ó wọlé lọ fún lọ dáná bí ti ẹ̀ dáná. ṣé kò ẹ̀fẹ̀ ti dáná sí i. ọ̀rẹ́ mi bá wọlé. Àríkọ́gbọ́n lohun gbogbo tó ń ṣẹlẹ̀ ṣe ọ̀gbáláyé bó bá ṣẹlẹ̀ sí i. so ọkọ ṣe kí n sọ̀rọ̀ ẹ fún ẹ bí a ò lè mọ ọkọ tó bá mi sọ nílẹ̀ bí ọjọ́ mẹ́ta iṣẹ́ mi rí bá o get wá wò pé iṣẹ́ kan tí mo ń ṣe lọ́wọ́ mo ti ń ṣe lọ́wọ́ rẹ ni mo ti kárùn síbẹ̀ wọ́n kàn ní kí n kàn stop that reason you believe pé o gbọ́ kí ni mo ṣe kí ló ṣẹlẹ̀ wọ́n ní mi ò ṣe àwọn mi ò offend àwọn kí ló àkànṣe kí ni iṣẹ́ yẹn sílẹ̀. èmi náà sọ mo ń ṣàkíyèsí ẹ wípé ó dà pé nǹkankan ò lọ déédéé mọ́ because tó wíwọ yìí gangan mo ṣe wá ẹ wá mo ń ṣàkíyèsí àwọn kankan lẹ́nu tó mẹ́ta wípé ìdíwọ́ ìbàyẹn máa jọ ń flex tẹ́lẹ̀ ìdíwọ́ ìbàyẹn máa jọ ń flex ẹ pé àjọ máa ń ṣe tẹ́lẹ̀ ó dà pé kankan ti yàtọ̀ bó mi ò fẹnu sọ pé bí ìyàwó ẹ ló fà ó ṣùgbọ́n mo fẹ́ kí wọn náà kó ṣàkíyèsí ẹ wípé àtìgbà tí ó dà pé o ti fẹ́ ọmọ ẹ wọlé ó dà pé kankan ni àtìgbà ẹnìkan fẹ́ lọ déédéé mọ́ ṣé o ṣàkíyèsí ẹ. after all nígbà tí èrò nǹkan tó sọ yìí because mo ní àwọn àgbà pé time tí ìyàwó mi wọlé nǹkan lọ bá kan ṣá mo gbà pé ogun nǹkan láyé Ọlọ́run o get jẹ́ ká fi ìfọwọ́ lọ jẹ́ àmọ̀ye àríkọ́gbọ́n jẹ́ àmọ̀ye àríkọ́gbọ́n kọ́gbọ́n nínú ọ̀rọ̀ sísọ kọ́gbọ́n nínú àṣìṣe rẹ̀ kọ́gbọ́n nínú ohun gbogbo tó ṣẹlẹ̀ sí ọ.